Mo kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti lágbà ní àyèkáyè tí a bá wà. Àlàáfíà Ọlọ́run, orí ajẹ́njẹ́tán rẹ̀ àti ìyọ́nú rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Ẹ dákun, mo rọ̀ wá, gbogbo àwa tí Ọlọ́run bá ní a ṣe alábàápàdé fídíò tí à ń ṣe lọ́wọ́ yìí, ẹ dákun kí a má ṣàì fi oore Ọlọ́run tí Ọlọ́run ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa, kí a má ṣàì fi ṣàánú ẹni tí a torí ẹ̀ ṣe fídíò yìí. Arákùnrin tí a ń wo àwòrán rẹ̀ yìí, orúkọ rẹ̀ ni Mikael Ishaq, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji Mikael Ishaq Olówó. Tí àwa náà bá wo àwòrán rẹ̀ yìí, a rí i pé ẹni tó wà nínú ìnira gidi ni. Àmọ́ kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bàbá yìí, èmi rò pé ìrànlọ́wọ́ àkọ́kọ́ tí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa tí a fẹ́ kí ẹ bá wa ṣe, òun náà ni wípé gbogbo ẹni tó bá ṣalábàápàdé fídíò yìí kó má jọ jẹ́ pé òun nìkan lòun ó wò ó, kó bá wa share rẹ̀ kó lè bá rìn jìnnà dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, kẹ́nìkankan nínú gbogbo wa ká má rò wípé èló lèmi ní lọ́wọ́ tí mo fẹ́ fi ran arákùnrin yìí lọ́wọ́, kódà kó jẹ́ 100 naira 200 naira lórí 1000 jù bẹ́ẹ̀ lọ, owó lowó máa jẹ́. Ẹ jẹ́ kó kálukú wa náà gbìyànjú ká transfer nǹkan kan sínú àkáǹtì yìí látòrí 100 naira 200 naira 1000, kó má sí ẹnì kankan tí ò ní dá sí. Ká wá fi mojo síwájú Ọlọ́run, káwa náà wá wò bí Ọlọ́run ṣe máa gbà bá wa yanjú ìṣòro tiwa náà lọ́nà tá a fọkàn sí àti ibi tí a fọkàn sí. Kò sẹ́ni tí ò lè dá sí ọ̀rọ̀ rẹ̀. Láti 2022 òun náà ló ti wà ní ìdùbúlẹ̀ tí ó ní agbára. Bó tilẹ̀ jẹ́ pé àrùn tó ń ṣe yìí ó ti bẹ̀rẹ̀ wọ́rẹ́wọ́rẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tó di 2022 wọ́n ní kó máa lọ sí Lagos State Teaching Hospital tí a mọ̀ sí LUTH. Níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún ní ìtọ́jú. Nígbà tí wọ́n ṣe àyẹ̀wò pẹ̀lú rẹ̀, àwọn nǹkan tó sodo sí lára ó pọ̀ díẹ̀. Ọ̀kan nínú ẹ̀ ni diabetes tá a mọ̀ pé máa ń fa egbò àdá àjínná, àrùn kíndìnrín èyí tó ní agbára tó wà ní ìpele 5 stage 5. Láti 2022 yìí, ìmọ̀ràn tí wọ́n fún un náà ni wípé kò fẹ́ẹ̀ sí oògùn tó lè jẹ́ wípé ó lè wò ó sàn bí kò sí wípé kó lọ fún kíndìnrín míì, èyí tí a mọ̀ sí kidney transplantation láti year 2022. Owó tí wọ́n sì ní yóò ná lọ́dún náà ó jẹ́ 26 million naira, kò sì sí onírànlọ́wọ́. Wọn a máa wá lọ ṣe nǹkan tí wọ́n ń pè ní dialysis ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Wọ́n sì máa ń ná 45,000 naira láti ṣe èyí tí wọ́n pè ní dialysis yìí. Láti ìgbà náà kò mọ̀ sí owó láti ṣe ìpèsè kíndìnrín míì tí àwọn olóyìnbó ń pè ní kidney transplantation lórí 26 million nígbà náà 2022. Ní báyìí, èyí tí àwa rò pé ó kàn lọ́rọ̀ wa náà ni pé kájọ dìde ìrànlọ́wọ́ fún nígbà tó ṣe pé kò sẹ́ni tó kọjá àdánwò tí ó ju ẹ̀mí wa lọ. k'Ọlọ́run dákun kó má gbé bá wa. Account number tí a lè bá wa fi owó sí òun náà ni 4021369482 Fidelity Bank. Orúkọ tá a bá ń bẹ̀ náà ni Mikael Ishaq Olówó. A padà gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀. A kí àwọn lọ́gàlọ́gà tí wọ́n wà ní Lagos University Teaching Hospital tí a mọ̀ sí LUTH. A kí wọn. Bẹ̀rẹ̀ látòrí Chief Medical Director Professor Wasiu L. Adeyemo. A kí yín o, ọba mi ò ní pa èyí náà tì. Bákan náà a kí Chairman Medical Advisory Dr. Ayọ̀dèjì Olúwọlé. Ọlọ́run ní fi ẹ̀yin náà sílẹ̀ o. Àwọn nìkan kọ́ la kí o,
tó jẹ́ pé lọ́sẹ̀ kan ó kéré tán yóò ná 45,000 naira. Apá kan náà àwọn ilẹ̀ tó ní ó ti tà á, apá kan náà àwọn ọkọ̀ ó ti tà àwọn míì. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dìde sí tí wọ́n ń dáwó jọ, gbogbo yín náà ni a kí. Kẹ́ ẹ má jẹ́ kó sú yín, ká parapọ̀ ká jẹ́ kí ó ṣeé ṣe lẹ́ẹ̀kan náà, kí Ọlọ́run ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ òun náà ni Yunus Isa, èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín olólùfẹ́ wa tí ẹ mọ̀ sí Ẹ̀yọ̀ǹbó Ànábì. Nọ́mbà tí ẹ lè pè mí sí tí ẹ bá fẹ́ béèrè nǹkan kan nípa arákùnrin yìí òun náà ni 0811 600 2256. Nọ́mbà tí ẹ lè pè mí Ẹ̀yọ̀ǹbó Ànábì sí òun ni. Nọ́mbà tí a lè pe arákùnrin yìí sí Alhaji wa Mikael Ishaq Olówó lélẹ̀ 081 44 09 5671. Ìlìm ló dọ̀tí bí a ti bẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀ lánàá ẹ̀rọ ìjùmọ̀ ẹ̀ lọ títí láti 2022. Subhanallah. 2022 oṣù kẹwàá bá a ti bẹ̀rẹ̀ lánàá. ọdún eléyìí bá oṣù kẹwàá ní ọdún méjì. dókítà ìbò fẹ́ẹ́ nìkan tí a ní kó fún wa nìyẹn láti January láti ń dé àwọn ilé ẹ̀rọ mo fún wa ní dókítà ìbò tó fi fọ́lẹ̀ ìdá fún wa ní dókítà report báyìí láti fi gbé ìgbà mi pé àfi kí ká change No, wọ́n náà máa change kíndìnrín. ìta wà ní ìyẹn àti wọn náà lọ láti ilẹ̀ tí náwó ọ̀dọ̀ àwọn èèyàn. Mo ti ná gbogbo ilé ayé, mo ti ná gbogbo lọ́wọ́. 45,000 láti ṣe dálísì lọ́lẹ́ èdè. Ní tá bá lọ lé ní báyìí, tá bá lọ lọ́lọ́ báyìí, 45,000 lánàá. Kò sówó ẹ̀jẹ̀ ńbẹ̀ o. Tá bá lọ Friday, bá ṣe máa ná ni. Lọ́wọ́ tá tiẹ̀ wá wà yìí, ó ti kọjá 26, tẹ́lẹ̀ ní 26. Kí ló tó ń rí báyìí ní ẹ ti pé 26. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí, ká tiẹ̀ ní wípé a bá sùn nígbà tó jẹ́ pé láti bí ọdún méjì ni a ti fọkàn sí 26 million yẹn. Nítorí wọn pé èèyàn bá ní tan rẹ̀ jẹ́ bí Nàìjíríà wà lónìí o, ẹ máa súnmọ́ bí 50 million. A máa ti 50 million ni àti iye kan ni. Ìtẹ́mi nígbàgbọ́ ni pé fúnra Ọlọ́run yóò gbé àánú ẹ̀ dìde. Ẹ sì padà sórí àlàáfíà padà. Bí a ti ṣe ń wí yìí, gbogbo àwọn tí wọ́n bá padà gbọ́ sí àwọn aláàánú tó ṣe sáà ti ṣèrànlọ́wọ́ Ọlọ́run bá darí pẹ̀lú ògo t'Ọlọ́run. Kíndìnrín èé ṣe erémọdé rárá. Àánú Ọlọ́run sì lèèyàn fi rí bí máa yí padà, mẹ́yìn ó yí padà. Gbogbo tí bá sì ń ṣèyàn láyé tí wọ́n bá dé hospital tí wọ́n bá lọ kó yé báyìí kí wọ́n àfi kó wò ní kó pé. Ọlọ́run gbéràn lọ́wọ́ dìde. Ọlọ́run gbéràn lọ́wọ́ dìde. Ọlọ́run gbéràn lọ́wọ́ dìde. Bó ṣe wáyé nísìn ríbi tọ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣe ní rọrùn. Ọlọ́run fún yín lálàáfíà. Ọlọ́run fún yín lálàáfíà. Wọn dìde mọ́, wọn ò rí iná mọ́. Pẹ̀lú ògo Ọlọ́run bá wa dàgbà. Ìrànlọ́wọ́ tí a ń fẹ́ Ọlọ́run bá gbé. Ìyá wa etí a ṣe lórí ẹ̀ náà ni pé bí fọ́tò wọn ṣe wà yìí, àwọn tá a bá fẹ́ ké sí fún ìrànlọ́wọ́, wọ́n fún nọ́mbà wọn náà láàfi sílẹ̀. Àtàkà nọ́mbà tẹ́ ẹ bá ti ní ká fi sílẹ̀. Àwọn pẹ̀lú ògo Ọlọ́run, láìpẹ́ láì jìnnà. Ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ lágbára Ọlọ́run. Àkáǹtì nọ́mbà tí a lè bá fi owó sí òun náà ni 4021369482. Orúkọ tá a bá ń bẹ̀ náà ni Mukaila Ishaq Olówó. Ẹ dákun Ọlọ́run rẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Yunus Isa Ẹ̀yọ̀ǹbó Ànábì. A ní ṣubú dànù. Àmín.